A kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì ti ọ̀sẹ̀ yìí láti ìjọ wa Yewa Anglican Communion lábẹ́ ìdarí bàbá wa Revd Dr. Michael Adébáyọ̀ Oluwarohunbi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, bí a ti ń lọ nínú rẹ, fún wa ní òye tó lè fún wa ní ìyè àìnípẹ̀kun nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Bàbá wa, bá wa ṣe àfihàn ara yín fún àwọn aráalé. Orúkọ tèmi ni ẹni ọ̀wọ̀ Revd Canon Johnson Oladokun láti ìjọ St. Paul Anglican Church Ṣàlà Òwúrílé Yewa North West Archdeaconry. Ṣé wà ṣàfihàn ara yín fún àwọn aráalé? Orúkọ tèmi ni Revd S.O. Talabi láti ìjọ St. Paul's Anglican Church Ayétòrò Yewa North West Archdeaconry. Ṣé orúkọ tèmi ni àlùfáà Oríyọmí Ọ̀ṣọ́. Ẹ̀kọ́ kọkànlá ti ṣe ọjọ́ ìsinmi kẹta ní Lẹ́ǹtì. Àkórí ọ̀rọ̀ wa ni àwọn ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí arìnrìn-àjò sí ìjọba ọ̀run, ìfáàrà jíjọba Ọlọ́run lórí ilẹ̀ ayé. Ẹ̀ka àkórí wa ni ìgbé ayé arìnrìn-àjò sí ìjọba ọ̀run. Orí ọ̀rọ̀ wa ni jíjẹ́ onílàjà. Ibi kíkà wa ń bẹ nínú ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 14 sí ẹsẹ̀ 15. Lọ́wọ́ kà bọ́ wa. Hébérù orí 12 ẹsẹ̀ 14 sí ẹsẹ̀ 15. Ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́. Ní àìsí èyí ni kò sí ẹni tí yóò rí Olúwa. Ẹ máa kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe kùnà oore ọ̀fẹ́ Ọlọ́run, kí gbòǹgbò ìkorò kan kí ó má bàa hù sókè kí ó sì yọ yín lẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ á sì ti ipa rẹ̀ di àìmọ́. Ẹ ṣé bàbá wa. Ẹ jẹ́ kí a wo èròǹgbà àti gbọ́ ibi kíkà wa. Nínú èròǹgbà wa, ìkíní, ó ní láti ní òye ohun tí jíjẹ́ onílàjà jẹ́ nínú ayé arìnrìn-àjò sí ìjọba ọ̀run. Èròǹgbà kejì, láti ṣe àlàkalẹ̀ àwọn ohun tí ó lè da omi àlàáfíà rú. Èròǹgbà kẹta, láti wo àwọn ọ̀nà tí ìbágbépọ̀ àlàáfíà yóò fi máa wà. Ẹ jẹ́ ká wo ìfáàrà wa. Jíjẹ́ onílàjà jẹ́ ohun kan gbòógì nínú ìrìn àjò sí ìjọba Ọlọ́run. Ìgbé ayé ìjọba Ọlọ́run jẹ́ ti òdodo, ti àlàáfíà àti ayọ̀ nínú ẹ̀mí mímọ́, bí a ti kọ́ nínú ìwé Róòmù orí 14 ẹsẹ̀ 17. Ibi kíkà wa ṣe àtẹnumọ́ ṣíṣe àpèjúwe lílépa àlàáfíà gẹ́gẹ́ bí ọ̀nà láti rí Olúwa. Gẹ́gẹ́ bí ọmọ ìjọba Ọlọ́run, a pè àwa Kìrìsìtẹ́nì láti máa lépa, láti máa tẹ̀lé, láti ṣe àrídájú kí a sì máa gbé ní àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo, pàápàá nínú ayé tí ó kún fún ìdàrúdàpọ̀ àti wàhálà yìí. A gbàdúrà pé Olúwa ràn wá lọ́wọ́ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ká lè gbé ìgbé ayé àlàáfíà, ìgbé ayé òdodo, pàápàá nínú ayé tó kún fún rúdurùdu yìí, tó bẹ́ẹ̀ tí a ó lè jẹ́ onílàjà tòótọ́ sí ìrìn àjò ìjọba ọ̀run. Jẹ́ ká wo ìbéèrè wa fún ìjíròrò. Ìbéèrè àkọ́kọ́, bàbá wa, wọ́n nínú ìwòye tirẹ̀, kí ni ó túmọ̀ sí láti jẹ́ onílàjà? Onílàjà túmọ̀ sí ẹni tí a fún ní oore ọ̀fẹ́ láti ṣe àkíyèsí ohun tó ń lọ láàrin èèyàn 2 sí 3, tó dẹ̀ rí wípé nínú àkíyèsí tòun wọ́n rí wípé àwọn ènìyàn yìí wọ́n ń jà, ó dẹ̀ pè wọ́n sí àkíyèsí, ó wà àlàáfíà sí àárín àwọn méjèèjì tó ń jà. Ṣé bàbá wa, láti wá àlàáfíà láàrin ènìyàn àti ènìyàn, àlàáfíà láàrin ènìyàn àti Ọlọ́run. Ẹ ṣé bàbá, Olúwa ràn yín lọ́wọ́. Ìbéèrè kejì, wọ́n ní kí ni àwọn ohun tí ó lè da omi àlàáfíà rú, gẹ́gẹ́ bí àwọn ibi tí wọ́n ní káàkà tí a ti kà yín nínú Róòmù orí 8 yìí, ìwé Tímótì orí 9 yìí. Wọ́n ní kí ni àwọn tí ó lè da omi àlàáfíà rú, bàbá wa? Ẹ ṣé. Tí a bá wo àwọn ibi tí a kà, a ó rí wípé
èrò ti ara ó lè ba da omi àlàáfíà, èrò ti ara àti èrò búburú, ìjà, ìlara, asọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí a ti kọ síbẹ̀ yìí. Gẹ́gẹ́ bí a ti kọ síbẹ̀ yìí. Ìṣe ọ̀rọ̀ wa. Wọ́n ti jẹ́ kó yé wa pé àwọn èrò búburú tí àwa èèyàn máa ń fi àyè gbà lọ́kàn wa àti àìlépa àlàáfíà máa ń fà á láti da omi àlàáfíà rú. Bàbá wa ti gbà ní ẹ̀jẹ̀ pé ká máa lépa àlàáfíà ká sì máa kíyèsí àwọn tí à ń fi ọkàn wa rò. Ìṣe ọ̀rọ̀ wa. Olúwa ràn yín lọ́wọ́. Láti inú òwe orí 19 ẹsẹ̀ ìkeje àti ìwé Fílípù orí 4 ẹsẹ̀ ìkeje àti inú ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 19 sí ẹsẹ̀ 21 tí a kà. Wọ́n ní ká tọ́ka sí oríṣiríṣi ọ̀nà tí a fi lè máa gbé ní àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. Yes sir. Lára àwọn ọ̀nà tí a lè gbà láti máa fi gbé ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Tá bá wo inú ìwé òwe 19 ẹsẹ̀ 7, ó jẹ́ kó di mímọ̀ fún wa wípé kí a jẹ́ kí ọ̀nà wa kí ó wu Olúwa. Nígbà tí ọ̀nà wa bá ti wu Olúwa, a máa ní àǹfààní láti gbé pẹ̀lú àwọn ọ̀tá wa àti àwọn ènìyàn ní àlàáfíà. Tá bá wo ìwé Fílípù yẹn orí 4 ẹsẹ̀ 2, ó jẹ́ kó yé wa wípé wíwà ní inú kan náà sí ara wa. Bẹ́ẹ̀ ni, ká wà ní inú kan náà sí ara wa, èyí máa jẹ́ ká lè máa gbé ní àlàáfíà láàrin ara wa. Ní ọ̀nà kẹta, ìwé Róòmù yẹn orí 12 ẹsẹ̀ 19 sí 20 jẹ́ kó di mímọ̀ fún wa wípé ká má ṣe gbẹ̀san ara wa, ká fi ẹ̀san sílẹ̀ fún Ọlọ́run. Ó ní tòun ní ẹ̀san, òun yóò sì gba ẹ̀san. Ọ̀pọ̀ àwa Yorùbá máa ń sọ wípé, àwọn aláìgbàgbọ́ máa ń sọ wípé adìyẹ dà mí lóògùn, àfọ̀lẹ́yìn. Owó yẹn kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ fún àwa tá a jẹ́ àyànfẹ́ Ọlọ́run, tá a lépa ìjọba Ọlọ́run. Bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ fi ẹ̀san yẹn sílẹ̀ fún Ọlọ́run láti ṣe gẹ́gẹ́ bó ti fẹ́. Ẹ ṣé bàbá wa. Wọ́n ti fi wá pé Bíbélì ní máa ká pé bí ènìyàn bá wu Ọlọ́run, ká jẹ́ kọ́nà wa wu Ọlọ́run, ká sì máa gbẹ̀san, ká sì máa wà àlàáfíà. Ẹ ṣé bàbá wa pé eléyìí lè mú àlàáfíà wá láàrin gbogbo ènìyàn. Olúwa ràn yín lọ́wọ́. Ìbéèrè kẹrin bàbá wa, wọ́n ní kí ni àwọn èrè tí ó wà nínú wíwá àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo, bí a ti kọ́ nínú ìwé òwe yẹn orí 12 ẹsẹ̀ 20 àti ìwé Mátíù orí 5 ẹsẹ̀ 9. Wọ́n ní kí ni àwọn èrè tí ó wà nínú wíwá àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. Bàbá wa. Ẹ ṣé bàbá wa. Tí a bá wo àwọn èrè tí ó wà nínú wíwá àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo, àwa náà ọkàn wa balẹ̀. Ọkàn wa balẹ̀ sí ènìyàn àti Ọlọ́run, nítorí ọkàn wa kò ní sí ìdààmú, kò ní sí wàhálà. Ọkàn wa tá bá ti ṣe ní mímọ́, sí ayọ̀ a máa jẹ́ tiwa, a sì máa jẹ́ ti Ọlọ́run. Inú Ọlọ́run pàápàá máa dùn sí wa. Ẹ ṣé bàbá wa. Ìdáhùn ńlá nìyẹn pé nígbà tí a bá wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run àti èèyàn, àwa gan náà á wà ní àlàáfíà. Níwà náà á dùn, ọkàn wa fúyẹ́, kò ní sí nǹkan ìjáyà tá à ń gbé sọ́kàn tó lè kó wàhálà bá wa. Pàápàá bẹ́ẹ̀ ti sọ nínú Ọlọ́run àti dùn sí wa. Olúwa ràn wá lọ́wọ́ láti ṣe bẹ́ẹ̀. Olúwa ràn wá lọ́wọ́ láti jẹ́ onílàjà láti gbé ní àlàáfíà. Ẹ ṣé bàbá wa. Ẹ ṣé Olúwa ràn yín lọ́wọ́ fún ẹ̀kọ́ ńlá tí ẹ kọ́ wa lónìí. Ní ìparí, gbogbo ayé yìí nílò àwọn onílàjà tí yóò fi òpin sí ogun àti ìkórìíra tí ó gọgọ ní àwùjọ wa. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run nínú ìrìnàjò sí ìjọba rẹ̀, gbígbé ayé àlàáfíà jẹ́ àpẹẹrẹ rere fún àwọn tí ó bá ti ní Jésù Kristi, ọmọ aládé àlàáfíà, tó bá ti bá a pàdé. Nítorí náà, wọ́n ní ẹ jẹ́ ká máa kéde àlàáfíà, ká sì máa gbé ìgbé ayé àlàáfíà bí ẹ ti sọ lẹ́ẹ̀kan yẹn. Pé àwa náà a ní àlàáfíà á sì tàn ká àwọn ẹlòmíràn náà. Fún ìrònú, máa gbé ìgbé ayé àlàáfíà, nítorí pé kò sí ìjà ní ìjọba Ọlọ́run. Ẹ̀kọ́ ńlá ni èyí. Bàbá wa. Kò sí ìjà lọ́run. So a sì ní láti kọ́ bá ó ṣe máa gbé ìgbé ayé àlàáfíà láti ayé yìí lọ. Tó tà wá fi kọ ibi tá à ń lọ yẹn kì í ṣe bí ìjà, ibi àlàáfíà ni. Olúwa sì ràn wá lọ́wọ́ ká lè jẹ́ onílàjà, ká sì gbé ayé àlàáfíà lórúkọ Jésù Olúwa wa. Ẹ jẹ́ kí a jọ wo àkọsórí wa nínú ìwé Hébérù yẹn orí 12 ẹsẹ̀ 14. Bàbá wa ní Olúwa, ẹ jẹ́ ká jọ kà ó.
ẹ máa máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́. Láìsí èyí kò sí ẹni tí yóò rí Olúwa. Ṣe ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa a bẹ̀ ọ́ kókó fún wa ní oore ọ̀fẹ́ tó bẹ́ẹ̀ tí àwa tí à ń lépa ìjọba Ọlọ́run yóò fi jẹ́ onílàjà tòótọ́. Bí a ti ń jẹ́ onílàjà, a ó sì máa gbé ní àlàáfíà pẹ̀lú ìwọ Ọlọ́run àti ènìyàn gbogbo tó bẹ̀ lẹ́yìn ayé èyí táwọn ìjọba ọ̀run ṣe lè jẹ́ torí Jésù Kristi Olúwa wa. Àmín.